pé nǹkan fún ẹ tí o bá gbé ìgbésẹ̀ bó léyàwó ẹ̀ lọ́wọ́ sí mi ò níyàwó lé ọ̀tọ̀ ní táwọn ọmọ máa sọ. àdéhùn bá lóyún ṣe pé yóò sọ fọ́kọ yẹn pé yóò ti lóyún ni mo ti lóyún. ilé tó ṣẹlẹ̀ yìí èmi náà máa lò fún as opportunity èmi náà sọ fún pé orí ọmọ ló ń gbé ọmọ wáyé adẹ́gbà bẹ́ẹ̀ simple. máa rẹ̀ lọ sọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀gá ọ̀rọ̀ tó wáyé òun tó bẹ̀ kú sí ìtàn tó bá ti. ókè mi tó bẹ̀ àbẹ́ mi tó bẹ̀ bẹ́ẹ̀ máa wá fi yí ẹ̀ pípọ̀ tó bẹ̀ kú tún jù bẹ́ẹ̀ lọ. Bọ́sùn máa wá lọ lé. kí mi máa wá lọ lé. ẹ máa lọ lé náà. ká wa máa lọ lé. rárá rárá ilé tèmi lélẹ́yìí máa lọ lé máa fàdúrà sí. ṣé ní ìwọ bó ṣe wà yìí ọlẹ́ kan mọ̀ gbìn ní èké kòkòrò ń kù. owó ìṣá owó ìyá kí wọ́n rí ìsúnkànmí sk ìwọ ni sk sòkòsòkò. ṣé bí gbàdàdà ló sá fún lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ AK-47 ni mò ń gbé bọ̀ wá báyìí máa pẹ́ tó sá lọ sọ́dọ̀ ẹ̀. owó náà wọ́n yẹn rú náà. Ajíbádé kankan sábì kí n ti ń pè ẹ́. Ajíbádé. wàá fún ọkọ tèmi níyàwó tán bá bí pọ̀nrípọ̀nrí rẹ̀ dà kò try ẹ̀. lẹ́nu ẹ̀ wọ́n máa pa mí. ṣé bó kò kí n rojọ́ àlàyé ló rojọ́ lẹ́kìnfẹ́ kan pẹ́ náà. owó tó máa fi gò tẹ̀ yìí àti owó tó máa fún mi jọ gbẹ̀pọ̀ kókó fún mi náà. ìwọ àti ak lẹ́ni o. má bá mi sọ̀rọ̀ yín ọmọ táyì pé every corner gbogbo oró sí oró náà ti fún jẹ. ẹ sọ fún bóyá tètè dé. wà á lọ bá àwọn ọmọ tó ń bọ̀ nínú ìyàwó eré ìyàwó eré lóòótọ́ bọ̀ sọ fún mi tó fẹ́ last time. ó lè dá mi kòkò.